ti Akede èèyàn kan máa ló tag mi sí fídíò àfà yìí tó bá ti fẹ́ tó àṣírí àwọn àfà pé láti fi show wípé wọn ò ní ìmọ̀ ló máa ń tag Akede torí ọmọ wípé pẹ̀lú làákàyè là máa gbé wá síbẹ̀ kò jẹ́ nǹkan tí ìwé bá sọ nǹkan tí ìwé yìí sọ bẹ́ẹ̀ ni bí ó ṣe gbàgbọ́ ṣé ó tún wá ṣe déédéé làákàyè òun ni Akede wá fún ẹ já wá gbọ́ nǹkan tá a fa ìsọ bóyá ó ṣe déédéé làákàyè àbí irọ́ ń parọ́ fún rọ́ ẹ já àjọ lọ. ẹ máa wo fídíò yẹn ẹ máa gbọ́ nǹkan tó bá ń sọ bẹ́ẹ̀. tó pé kẹ́ máa kírun ọba Solomon Mẹ́kà nìkan ẹ fún máa gbọ́ òrìṣà Mẹ́kà nìkan fún gọ́ọ̀dù Mẹ́kà nìkan nǹkan tó tàbùkù. Assalamu alaikum wa rahmatullahi wa nǹkan tó barakatuhu. tàbùkù tó ẹ̀yàn ọba Àlékún mùsùlùmí ìyọ́nú Ọlọ́run ọba àti àánú rẹ̀ kí ó máa bá èmi àti yín gbé. Gbogbo wa náà láti rí wípé kẹ́ máa nǹkan forí tí balẹ̀ kẹ́ ọba máa Solomon kírun sọ fún Ọlọ́run nínú ìlú ọ̀rọ̀ tí wọ́n sọ àjèjì yẹn. tí kì í ṣe Ọlọ́run ìlú títí. Kò dẹ̀ sí problem níbi sí. àkọ́kọ́ ní gbogbo ẹ Kì í ṣe dákun mi ló ẹ sọ bá mi bẹ́ẹ̀, táàgì Al-Qur'an ọba ló sọ. Solomon gbogbo ẹ tó bá máa ń dùn ẹ bá mi táàgì Al-Qur'an wọn. chapter Kẹ́dẹ̀ bá 27 mi táàgì gbogbo àwọn verse oníṣẹ̀ṣe 91 ló àtàwọn sọ bẹ́ẹ̀. ẹlòmíì náà tí wọ́n máa ń bu ẹnu àtẹ́lu Islam. èyí tí ẹ bá Number one ọba Solomon máa kọ́ bá wí nígbà tí ọba Solomon sọ́pọ́tì broda Rasheed Oníwò pé bóyá ṣí fìlà ńlẹ̀ Mẹ́kà yẹn ó wà òkè ọwọ́ àfá yóò ṣe fídíò wọn sọ wípé ó tàbùkù bá Islam ń gbà yẹn o ṣe rí bọ́ sìn ẹ̀dẹ̀ wá sí ọba Solomon mọ́ àwọn oníṣẹ̀ṣe tó ń tàbùkù bá Islam well done brother ọba Solomon ṣe ti rí ó ṣeéṣe kí fídíò ìdọ́dọ̀ yín ṣe ti rí bọ́ mo mọ̀ wípé ẹ̀yin náà máa ń like láti wà nídìí òótọ́ ṣóyè yín ọba Solomon mo mọ̀ èmi personally mo mọ̀ wípé ìdí òótọ́ lẹ sábà máa ń wà bọ́ ọba dẹ̀ ṣe rí sí yín lẹ́yìn máa ń sọ but at the same time ṣe ti wá rí sìn wọ́n ti sọ pé ẹ̀ ń tàbùkù bá Islam o brother àáfà wa ẹ jẹ́ tó máa gbọ́rọ̀ yín lọ. mọ̀wé ẹ lè Kò sí problem níbi nǹkan tó bá ṣe yẹn o wípé àkọ́ṣì Kùránì tú tàbí kí wọ́n sọ pé a gbọ́ kíní iye o kò sí problem ń bẹ a lè bá wọn jà sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn náà ò ṣe gbọ́dọ̀ bá wa jà tá bá sọ fún wọn pé wọn ò nágbọ́yé nǹkan tí wọ́n sọ. Number two ẹni ọba Solomon nágbọ́yé nǹkan tí ó kà tó jẹ́ wípé ó wà boldly written tí a dẹ̀ lè fojú ara wa rí tá dẹ̀ lè fi ara wa gbọ́ tá mọ̀ wípé nǹkan tó wà ń bẹ̀ ẹni ọba Solomon ní àgbọ́yé ókè o ìgbà tẹ́yìn wá sọ wípé èèyàn ò nágbọ́yé nǹkan téèyàn kà níwèé mélòó lẹ́yìn ti lọ sí ọ̀dọ̀ Ifá àwọn onífá láti sọ irú òdù before kẹ́ tó wá sọ̀rọ̀ láìpẹ́ Ọlọ́run wọn ò sin Ọlọ́run o igi ló ń sìn o ọ̀pẹ ló ń sìn o ẹ̀yin ò tiẹ̀ make attempt o ẹ kò conclude nínú mind yín pé àwọn eléyìí ò sin Ọlọ́run èṣù ló ń sìn Ọ̀rúnmìlà ló ń sìn tiẹ̀ bọ́dà láti sọ pé ẹ tẹ̀ fẹ́ lọ dáfá o ọ̀tọ̀ ni pé bóyá ẹ dáfá ẹ wá bẹ̀rẹ̀ sí ní kí odùfá lọ tí odùfá wa sọ pé ó yá Ọ̀rúnmìlà ní Elédùmarè ká o ẹ kò conclude láìsí evidence ọba Solomon wa mú evidence jáde nínú Al-Qur'an yín ẹni pé kò gbàgbọ́ yé ẹ̀sìn ẹ̀yin tó jẹ́ pé ẹ̀tẹ̀ wá practice àwọn onífá tẹ̀tí conclude nágbọ́yé àti ẹ̀tún ní ojú tẹ́ máa fi ríran ní torí etí lélẹ̀ àgbọ́yé kí la máa pojú torí ẹ̀tẹ̀ filẹ̀ ẹ̀tẹ̀ fojú yín rí odù láti claim nǹkan tẹ́ ń sọ nípa ìṣẹ̀ṣe ìyẹn tún lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ tún continue. Àfi kí wọ́n wá kọ lọ́dọ̀ wa ẹ bá ka Yorùbá jù bẹ́ẹ̀ lọ so kò sí problem wípé kẹ́yìn sọ pé ẹ̀yin ò gbọ́yé àbí kẹ́ ṣí tú àbí kẹ́ ṣí kà kò wá sí problem fún àwọn náà wípé ká gbé yín jòkó ká jọ ṣe dialogue ká jọ sọ̀rọ̀ wípé ọba vast ẹ̀ka yìí ẹ̀ gbọ́yé ẹ jẹ́ ká kọ́ yín kẹ́yìn náà dẹ̀ gbà pé ẹ fẹ́ kọ́ kò sí problem bẹ́ẹ̀. So Kùránì wá sọ fún wa pé bismillahir rahmanir rahim kul ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum an la na'budu illa Allah kò sí problem ní pé ká jọ pè yín ìrìn Ànábì sọ fún wọn pé gbogbo yín ẹ wá ẹ jẹ́ ká jọ wo ọ̀rọ̀ yìí ká jọ ṣe àṣàrò wípé mélòó lẹ́yìn náà ti pe àwọn onífá pé nǹkan tí ẹ̀ ń sọ nípa ilẹ̀ Yorùbá yìí o ṣé lóòótọ́ ni àbí irọ́ ẹ̀yin onífá kí ló dé tẹ̀ ń pe èṣù ní Ọlọ́run kí ló dé tẹ̀ ń pọ̀rùn Ọ̀rúnmìlà ní Ọlọ́run ṣẹ́yìn náà ti make attempt before kẹ́hìn tó máa retí kí ọba Solomon ẹ̀ṣọ́ máa wá sọ́dọ̀ yín ǹjẹ́ ì ti ṣe bẹ́ẹ̀ so kò sọ̀rọ̀ lórí yẹn brother ẹ jẹ́ tún máa gbọ́ lọ. ìwé yìí nǹkan tó sọ rèé ìwé wa ò sọ báyìí ẹ̀yin lẹ gbọ́ yé o ká wá fi gbogbo ẹ̀ tì síbi wípé a gbọ́dọ̀ sin ẹlòmíì àyàfi Ọlọ́run ọba Allah kò sí problem bẹ́ẹ̀
ọba sọ wípé àwa mùsùlùmí àwa mùsùlùmí tá ń bẹ Nàìjíríà àtàwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n fi àwọn ọlọ́run tí wọ́n lẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n wá lọ ń sin ọlọ́run Kaaba, wọ́n lọ ń sin ọlọ́run ìlú Mẹ́kà. Àwa wá fẹ́ prove yín wrong wípé ọlọ́run ọba tá à ń sìn kìí ṣọba Kaaba, kìí sì ṣọba ìlú Mẹ́kà nìkan. Yes, àti wá débi tó lógùn tí star prove yẹn gangan ni Akede fẹ́ gbọ́. Ẹ̀yin tí Akede ọ̀rọ̀ máa bọ́ lálẹ́ ẹ jẹ́ wá gbọ́ prove yẹn láti ẹnu àfà. Ọba gbogbo ayé ni Ọlọ́run lo ọ̀rọ̀ tẹ́ sọ yẹn nítorí kẹ́ bá lè mọ̀ pé ilé àmì níbẹ̀ yẹn àti pé òun lòun pa Ànábì Ibrahim láṣẹ pé kó kọ́. Ìdí tẹ́ kọ́kọ́ fi mọ̀ pé Ọlọ́run ọba gbogbo ayé ni nínú Suratul Fatiha. Ọlọ́run ọba àlìkẹ́lá sọ wípé alhamdulillahi rabbil alamin. Ọlọ́run ọba ni ọba tí ń re gbogbo àgbáńlá ayé. Òun ni ọba gbogbo àgbáńlá ayé. Mo tún wà láàrẹ̀ mí ni. Òun ni ọba àgbáńlá ayé àwọn ẹranko. Òun ló dá omi, òun ló dá iná, òun ló dá afẹ́fẹ́, òun ló dá èèyàn, òun ló dá jọ̀nú, òun ló dá màláíkà. Gbogbo ẹ̀dá pátápátá Ọlọ́run ọba àlìkẹ́lá ló dá wọn. Wọ́n fẹ́ jẹ́ ká fa ìmọ̀ ni pé Yorùbá ò rí ìwé kankan, Yorùbá ò rí textbook kankan láti wá sọ wípé Elédùmarè ló dá gbogbo nǹkan tó wà láyé. Ṣé rí pé Yorùbá tún sí ní ibi tó ti mẹ́sìn wà. Ṣebí ìwé ló sọ fún àwọn yẹn pé Ọlọ́run ló dá nǹkan, but ó ti wà ní àbímọ wa láti mọ̀ wípé Elédùmarè ló dá gbogbo nǹkan tá à ń rí àti igi o àtẹran o àtàwọn èèyàn o. Nílẹ̀ Yorùbá àwa mọ̀ wípé Elédùmarè ló dá gbogbo ẹ̀, kò ń ṣe pé bóyá èṣù ló dá, àbí ẹ ti bá pàdé ńlù kan tó sọ pé èṣù àbí Ṣàngó ló dá gbogbo nǹkan tó wà láyé yìí. Torí náà gbogbo nǹkan tẹ́ ń sọ yìí àwa ti wulẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá a ò bá yín argue lé lórí, so ẹ ti bring the point tí mo ṣe expect o ẹja tó máa lọ. Ìyẹn àkọ́kọ́ èsì wípé Ọlọ́run wa Allah kìí ṣọba Mẹ́kà nìkan, kìí ṣọba Kaaba, ọba gbogbo ayé ni. Tó gbogbo ọmọ Nàìjíríà wọ́n bùkátà pé kí wọ́n bọ, kí wọ́n sìn, kí wọ́n jọ́sìn fún. Gbogbo ọmọ Amẹ́ríkà wọ́n bùkátà pé kí wọ́n jọ́sìn fún. Gbogbo ọmọ Afghanistan, gbogbo ọmọ China, gbogbo ẹ̀dá kankan kò síbi tó tilẹ̀ hùn kó wá, ó gbọ́dọ̀ máa jọ́sìn fún Ọlọ́run ọba Allah. Ibi tẹ́ máa ti mọ̀ wípé Allah kọ́ ló dá gbogbo wa. Tó bá yẹ pé lóòótọ́ Allah ló dá Chinese gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ, tó dá àwọn Amẹ́ríkà gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ, tó dá àwa Yorùbá, tó dẹ̀ dá wa mọ́ èdè wa, tó jẹ́ pé Allah gọ́gọ́ ló dá gbogbo èdè tá à ń sọ yìí o. Kò yẹ kí nǹkan le fún Allah láti lè fi ara ẹ̀wọ̀n wá nínú èdè tá à ń sọ. Yorùbá tá à ń sọ ìtàbá máa pe Ọlọ́run ní ilẹ̀ Yorùbá, a mọ Ọlọ́run sí Elédùmarè. Kò yẹ ká máa lo Elédùmarè tó wáyé pé lóòótọ́ Allah jẹ́ ó fẹ́ jẹ́ ká mọ̀ òun àsálà. Òun fún ẹ̀rù ló gbọ́dọ̀ ti ṣe nǹkan yẹn láti bẹ̀rẹ̀, kò ń ṣe pé wọ́n ẹ̀ṣẹ̀ máa rán Prophet Muhammad láti lè máa bá òun máa tan orúkọ yẹn ká. Ẹ̀yin náà báwo ni ẹ ṣe rí sí làkàyè? Ọlọ́run tẹ̀yin nígbàgbọ́ sí, tèmi náà nígbàgbọ́ sí, a nígbàgbọ́ wípé ó tóbi ó làmìlaka, pé kò sí ẹ̀dá èèyàn kan tó lè gba iṣẹ́ Elédùmarè ṣe, bẹ́ẹ̀ náà ṣe mọ̀ náà nìyẹn. So iṣẹ́ tí Elédùmarè yẹ kó ṣe fún ara ẹ̀ láti tan orúkọ ẹ̀ ká ní Amẹ́ríkà kò yẹ kó sí God, it should be Allah in their language gangan, nínú èdè wọn gangan. So tó bá délẹ̀ Yorùbá náà, instead of Elédùmarè, Allah yẹn náà la máa sọ. Gbogbo nǹkan tó kù dẹ̀ lè change o, lọ jẹun o, ìyẹn lè change bọ́ tá bá máa sọ̀rọ̀ Allah yẹn gangan ló yẹ ká lò. Kò ṣe pé bóyá a máa lo Elédùmarè ẹ̀dẹ̀ wá ń claim pé Allah fẹ́ jẹ́ ká máa mọ̀ òun sí Allah. Ṣé Allah ò lè ṣiṣẹ́ yẹn instead tó fi gbé fún Ànábì? Ẹ̀yin náà gbé sí làkàyè ẹ̀jẹ̀ àtún continue. Naam, àyà tẹ́ wá kà tí mo ní pé ẹ gbọ́yé. Òun ni pé Ọlọ́run ọba àlìkẹ́lá sọ nínú Suratul Namli ní Quran 27 verse 91. Quran tẹ́ ń wò lọ́wọ́ mi yìí àjogúnbá nífa. Ìyá bàbá mi lónìí wọ́n pé 115 years old kí wọ́n tó kú. So kò ń jẹ́ Quran tẹ́ máa ní kí nǹkan tó wà ń bẹ. Àfà pẹ̀lú nǹkan tẹ́ tún sọ bí ẹ tún fi pápẹ́ múra yín lẹ́sẹ̀ tẹ́ ò mọ̀. Ẹni Quran yìí fa o. Ó ti pé 120 kíní kan tí yàyín ti lò, tí yàyín ti lò. Ẹ jọ̀ọ́ ìbéèrè tèmi mo bá fẹ́ béèrè lọ́wọ́ yín tẹ́yin dẹ̀ máa sọ fáwa. Ẹni Al-Quran ò change. Ṣé torí grandma yín ti lò ó more than that, ṣé ó ti jẹ́ kọ́rọ̀ inú ẹ̀ kún sí ni àbó dínkù sí ni tó tún yàtọ̀ sí Quran tá à ń kà sí ni? Kò yé wa o. Ẹ dẹ̀ sọ fún wa pé Al-Quran ò change, ẹyọ kan ṣoṣo la Al-Quran o. Pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀sán bí ó ti show wípé Al-Quran á ní different Al-Quran. Tó yẹ pé lóòótọ́ Al-Quran ò change, á jẹ́ wípé ìtọ́ ti ń lò láti 1000 years ago. Kò yẹ kó yàtọ̀ sí ìtẹ́ máa fẹ́ present fún wa. Tẹ́ bá dẹ̀ máa present kan sún ayé ni máa sọ fún wa pé Al-Quran kan ìyá yín kan ló lò ó. Ẹ rí pé Akede tún ti ná kì í.
mi ò ń ṣẹgbẹ́ yín, don't play. àwa máa wọ́ kalágbára fún yín náà. Ọlọ́run ní pé bismillahir rahmanir rahim innama umirtu an a'buda rabba hazihi albalda alladhi harramaha wa lahu kullu shay wa umirtu an akuna minal muslimin. Ànábì Ibrahim ó sọ pé Ọlọ́run ọba àlìkẹ́lá ó pa òun láṣẹ lẹ́yìn ìgbà tá Ànábì Ibrahim kọ́ Káàbà tán, nítorí pé Ọlọ́run ọba rẹ̀ ló sọ wípé kó lọ kọ́. Ní nǹkan tẹ́ máa ń ṣe tó máa ń dùn mí, a máa ka English, ẹ máa sọ pé kò pé tó Alukuran Arabic. Ẹ jọ̀ọ́, ṣé ẹ fẹ́ sọ fún wa wípé ẹ̀yin gbọ́ èdè yẹn ju àwọn tó translate ẹ̀ lọ? Kò yé mi o. Ẹ yé mi o. A máa ka English, ẹ máa tún máa fi máa yé wa pé Alukuran yẹn kọ́ ó tún yàtọ̀ sí ti English. Ẹ̀yin ò kẹ́kọ̀ọ́ dictionary, ìwé kan ní Arabic yẹn lọ bẹ́ẹ̀. Ẹ wá sọ wípé Ọlọ́run pa Ànábì Ibrahim láṣẹ pé kó òrìṣà yìí o. Ìbéèrè tèmi máa ní láti béèrè lọ́wọ́ yín, ẹ jọ̀ọ́ ẹ gbé sí dédé làákàyè o. Ní ìgbà ayé Ànábì Ibrahim, ṣóun nìkan ló dá lógbà? Ṣé kò sí àwọn ẹlòmíì tí Elédùmarè àbí tọ́lọ́run máa dá síbò míì tó yẹ pé ó máa fún wọn ní àṣẹ àti bọ́mọ ẹ máa ṣe ní bọ́mọ ẹ máa hùwà ìgbésí ayé wọn? Kò sí. Ṣé Ànábì Ibrahim nìkan ló dá nìkan lógbà? Á jẹ́ wípé lẹ́yìn Ànábì Ibrahim o, kò sí èèyàn kankan tó ń gbèlú mọ́. Òun nìkan ló dá nìkan ń gbèlú lẹ́yìn ìdílé Ibrahim àwọn yẹn. So àwọn tó wà pẹ́ tó bá yẹ pé lóòótọ́ làwọn èèyàn ń gbé pẹ̀lú Ànábì Ibrahim o, kí ni revelation tọ́lọ́run ṣe fáwọn yẹn nídìílé tiwọn? Ọ̀rọ̀ tí àfáà ń béèrè, ọ̀rọ̀ tí mo ti jẹ sẹ́yìn tipẹ́tipẹ́ ni àfáà kan fẹ́ máa lọ́ mi fún ni. Ó lọ fà ẹjẹ́ tó máa gbẹ́ tó kù. Ọlọ́run ní pé bismillahir rahmanir rahim innama umirtu an a'buda rabba hazihi albalda alladhi harramaha wa lahu kullu shay wa umirtu an akuna minal muslimin. Ànábì Ibrahim ó sọ pé Ọlọ́run ọba àlìkẹ́lá ó pa òun láṣẹ lẹ́yìn ìgbà tá Ànábì Ibrahim kọ́ Káàbà tán, nítorí pé Ọlọ́run ọba rẹ̀ ló sọ wípé kó lọ kọ́. Ó ní pé Ọlọ́run wá pa òun láṣẹ pé an a'buda rabba hazihi albalda, ọba ìlú yìí, ọba léyìí máa jọ́sìn fún. Wọ́n sọ pé máa jọ́sìn fún léyìí o. Ṣé rí èdè nǹkan tí èèyàn gbọ́dọ̀ mọ̀ ni. Tó wáyé pé Ọlọ́run ọba àlìkẹ́lá ó lọ sọ ń bẹ́ẹ̀ pé Ànábì Ibrahim pé Ọlọ́run ọba àlìkẹ́lá umirtu an a'buda hazihi albalda. Ìtumọ̀ ọ̀rọ̀ tí mo sọ ẹni kí wọ́n pa mí láṣẹ pé kí n máa sin ìlú yìí àbí kí n máa jọ́sìn fún léyìí. Àmọ́ nǹkan tí ń bẹ́ẹ̀ kọ́ nù. Nǹkan tí ń bẹ́ẹ̀ ni pé Ọlọ́run ọba àlìkẹ́lá innama umirtu an a'buda rabba hazihi albalda. Wọ́n pa mí láṣẹ yín pé kí n máa ṣe kí ni o, kí n máa jọ́sìn fún ọba tó ní ìlú yìí, ọba tó ní ilé yìí. Ilé yẹn kọ́ ni wọ́n ń jọ́sìn fún, ọba yẹn gangan tí ń ṣe Allah, òun ni wọ́n ń jọ́sìn fún. Èsì àkọ́kọ́ nìyẹn. Ibẹ̀ nìkan mo fẹ́ lò, mi ò tú àwọn èyí tó kù. Tọ́ ọba lára àwọn ìdí tẹ́ fi wá mọ̀ pé Káàbà àbí Mákà, ibẹ̀ yẹn kò ń ṣe ti tàwọn Lárúbáwá nìkan, tí gbogbo ayé ni. Ẹ lọ ka Suratul Hajj, Quran 22 verse 27 to 28. Àfáà ẹ fọ́ hàndì mi. Ẹni ẹ fẹ́ mú proof jáde láti fi show ọba wípé Káàbà yẹn o fún gbogbo àgbáyé ni o, kò ń ṣe fún Saudi àbí Mẹ́kà nìkan o. Ìgbà tẹ́ fẹ́ lọ mú proof jáde, ó wá tó wá lọ jẹ́ inú àdìtì. Mo tẹ̀ wò pé nílẹ̀ China ló ti fẹ́ lọ mú proof wa, nílẹ̀ India ló ti fẹ́ lọ mú proof, àbí nílẹ̀ Yorùbá tó yẹ pé wọ́n máa sọ pé Ọlọ́run ti ṣe sáìnì kan bí o tó máa rè fáwọn padà lọ sí. Ní ìsìn èmi fẹ́ kọ̀tàn nípa Ṣàgámù sí àwọn tó wà l'Amẹ́ríkà. Mi ò wá rí, mo wá sọ pé Ṣàgámù olórísun gbogbo wa o, lọ́lọ́run rán sí gbogbo wa o. Mi ò wá rí proof mú nílùú bòmí tó tẹ̀ ṣe Ṣàgámù. Mo wá lọ sọ pé bàbá kan tó wà ní Ṣàgámù, ibẹ̀ ni mo yẹn náà sọ pa Ṣàgámù pé Ṣàgámù nílùú tó tọ́. Kò bá má gbèjà lú ẹ. Ẹ̀yin àwọn èèyàn ṣọ́ máa le, àwọn tó kọ àdìtì wọ́n mọ̀ nǹkan tó ń ṣe láti lè put ara àwọn Arab sínú máàpù ni. Ṣé o pé òkè o, ẹ lọ mú àdìtì jáde, àdìtì tó yẹ pé ìlú Mẹ́kà fún ẹ náà ló ti wá. Dey play àwa gàn bí gọ̀lúgọ̀ làwa. Gàn sàn jáde àfa. Mo fẹ́ rojọ́ púpọ̀. Nígbà tí Ọlọ́run ọba àlìkẹ́lá wa izba wa ní Ibrahim makana al-bayt alla tushrik bi shay'a wa tahhir bayti lit-ta'ifin wal-qa'imin war-ruk'i sujud. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Nígbà tí Ọlọ́run ọba àlìkẹ́lá ní pé ká Ànábì Ibrahim kọ́lé yẹn tán tó ti kọ́ Káàbà yẹn tán, Ọlọ́run wá ní pé ìwọ Ibrahim wa azzin fin nasi bil hajj ya'tuka rijalan. Ní sí pépè
gbólóhùn ànásùn bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀dá ni gbogbo ẹ̀dá àti Calabar àti Igbo àti Hausa àti kíní. Ànábì Ibrahim ò pèpè kò pèpè sí pé Allah tó wáyé pé Ànábì Ibrahim pèpè lóòótọ́ ọ̀rọ̀ táfà ìjẹ̀yẹ̀ sọ ń bí mi nú tó wáyé pé lóòótọ́ ló pèpè sí pé Allah gbogbo èdè tó wà láyé yìí immediately bí Ànábì Ibrahim ṣe pèpè yẹn gbogbo èdè tó wà láyé yìí ànímọ̀ kan tó máa change ọ̀rọ̀ Yorùbá Elédùmarè sí Allah gbogbo everybody máa pariwo Allah ó máa jẹyọ nínú èdè tí gbogbo wa ń sọ tí àwọn Yíbò bá máa sọ̀rọ̀ tó bá máa pe Ọlọ́run ní èdè wọn ó máa jẹ́ Allah táwọn Yorùbá náà bá máa sọ̀rọ̀ ó máa jẹ́ Allah táwọn Haúsá náà bá máa sọ̀rọ̀ ó máa ṣe ìgbà tó pèpè at the end of the day Allah ò tún ṣiṣẹ́ Ànábì ló ẹ̀ṣẹ̀ fẹ́ máa bá Ọlọ́run máa ẹ wo ọ̀rọ̀ táwọn fàyè sọ àfáà yóò ní point mo dé ẹjọ́ next time tẹ́ bá fẹ́ tag Akede ẹ máa tag mi sórí àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó lànà làkàtẹ́ máa pé báwo la Akede ṣe máa defend ọ̀rọ̀ yìí òun ni mo wà fún yín alukuran fara ẹ̀ ti sọ àwọn àfáà ìkọ́fẹ́ máa fojú alukuran gbolẹ̀ ni alukuran ti sọ pé a ò ní rán òjíṣẹ́ kan lọ sí ìlú kan kó má lè sọ èdè abínibí wọn Ànábì jẹ́ ọpọ́ lọ́run rán sí gbogbo àgbáyé èdè kan ṣe l'Ànábì lè sọ tó bá yẹ pé lóòótọ́ ibi tẹ́ máa ti mọ̀ wípé Ọlọ́run rán Ànábì sí gbogbo wa lóòótọ́ ó lè jójíṣẹ́ sí Arab ẹ mọ̀ máa sọ pé fún gbogbo wa Ànábì ò lè sọ gbogbo èdè tó wà láyé kò sí rẹ́kọ̀dì pé Ànábì sọ gbogbo èdè kò sí èèyàn tó bá fẹ́ jẹ́ ọ̀kan gbòógì tẹ́fẹ́ gbogbo àpọ́nlé tẹ́tọ́ ká máa fún Ànábì tó wáyé pé lóòótọ́ ló yẹ ká máa fún Ànábì lára àwọn àpẹẹrẹ tá máa fi mọ̀ wípé Ànábì yìí Ọlọ́run rán sí gbogbo ìgbà ayé ó máa lè sọ gbogbo èdè tó wà kó má tẹ̀lé ṣe pé ó kàn tó bá kàn ti dé ìlú kan èdè tó ń sọ bẹ́ẹ̀ kó máa kó sílẹ̀ ní tó máa dẹ̀ máa bá wọn máa sọ yes ìyẹn la máa fi mọ̀ pé ẹni yìí ẹni tí Ọlọ́run rán sí gbogbo àgbáyé ni kò yẹ pé èdè kan ló gbọ́ before tó bá mú ẹ̀sìn ẹ̀ dé ìlú bòmíì tó ti gbọ́ wọn máa ṣe máa nídìí interpreter kọ́tẹ̀ tó ní nǹkan tó ní interpreter àwọn gbọ́dọ̀ kọ́kọ́ máa rí ọmọ kan tó yẹ pé mo máa gbẹ́dẹ̀ tí bí mo máa gbẹ́dẹ̀ títí tí wọ́n máa fi dàgbà gbogbo àwọn tó bá ń lù sáwọn èèyàn ti ní kú àwọn èèyàn ti lọ wọnú náà àbí they play my fans ẹ wo ẹyin tí Akede àáfàá yìí ẹnẹ pọ́ìntì jàre ẹnẹ pọ́ìntì.